Mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ìtàn àti òwe Yorùbá lábẹ́ àkóso Ọba Lufon multimedia. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà, ẹ ròjú ẹ ráàyè lọ́jọ́ nǹkan ẹ̀yẹ yín. Ẹ̀yin tí ẹ̀ ń pè mí tẹ́ ń fìfẹ́ hàn, àdúpẹ́. Bí ẹ ti nífẹ̀ẹ́ wa, àwa kọ́ lẹ nífẹ̀ẹ́, Ọlọ́run lẹ nífẹ̀ẹ́. Ẹ má gbàgbé ibi tí a bá ètò dé. Abala kejì ni a fẹ́ wọ̀ lónìí pé báwo ni agbára ṣe bọ́ sí ọwọ́ àwọn olóṣèlú, ọ̀nà wo ló gbà. A ti fi hàn wá bí wọ́n ṣe dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ká tó lọ sínú ètò tòní, mo fẹ́ kí èèyàn wa, ẹni wa, ọ̀rẹ́ wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, kú oríire, mo kí kú oríire, mo kí yín kú oríire gan-an ni. Ó sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn náà. Ṣùgbọ́n kinní kan ni ẹ̀kọ́ tí ẹ kọ́ nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, láti ìgbà tí wọ́n ti wálé yín, tí wọ́n ti pààyàn síbẹ̀, tí wọ́n ti sọ oríṣiríṣi. Ẹ má jẹ́ kẹ́kọ̀ọ́ yẹn ò fi yín sílẹ̀. Ara ń tà sí máa ń sọ nìyẹn, tẹ́nítẹ́ní èkìsà ń ta àtà. Ẹni mi ò sẹ́ni ànífiwé aláàárò lásán. Ṣe rí i pé bí kì í bá ṣe pé ẹni wa òun ló jẹ́ bí ààrẹ orílẹ̀-èdè, ó ṣeé ṣe kí ìyọ̀ǹda àti àforíjì tí ó wáyé kó mọ̀ sí ńbẹ̀. Mo sì fẹ́ kí gbogbo àwọn bàbá wa, àwọn lọ́balọ́ba, bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ọ̀nìrìṣà, Ọlọ́wọ̀ ti Ọ̀wọ̀, bàbá wa Olúgbọ́n, àti gbogbo àwọn ọba bẹ́ẹ̀ 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 náà lọ. Mi ò ní gbàgbé bàbá wa Olówu ti Kúta, àti gbogbo àwọn tí wọ́n gbìyànjú. Màá wá fi gbogbo ẹ̀rọ̀ sí orí bàbá wa Abdulrasheed Àkànmú Adéwọ̀lú Ládọjà Àrùsà first. Ṣe rí i pé erin ló tó wo ẹ̀fọ̀n rù, lóòótọ́ kékeré kọ́ ni ọmọ fi ju bàbá lọ. Ọlọ́run kẹ́ bàbá yìí, mo fẹ́ lè sọ pé kò tíì sí Olúbàdàn tó tíì halẹ̀ gbilẹ̀ tó bàbá yìí. Àti Olúbàdàn tó jẹ́ dókítà tó jẹ́ sẹ́nítọ̀, ṣùgbọ́n àti ìrí Olúbàdàn tó jẹ́ sẹ́nítọ̀ tó tún jẹ́ dókítà. Ẹ wo bí bàbá ṣe ń lo ipò wọn. Bàbá, mo kí yín. Ara ń tí à ń fẹ́ tá à ń retí lọ́dọ̀ ẹ̀yin bàbá wa ọba òun nìyẹn. Ibi tí ìyá bá ti ń jọmọ òtù òjíire. Bàbá ò sì ṣẹ̀ṣẹ̀ máa ṣe nítorí ọ̀rọ̀ tí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó sọ. Ó ní nígbà tóun wà lẹ́wọ̀n nílé àjòjì níbi tí wọ́n ti lọ tún dènà dé tí wọ́n mú sí. Ó ní bàbá tó ránṣẹ́ wá, bàbá fowó ránṣẹ́. Ní bàbá sì sọ fún un pé bóun bá ní kí wọ́n yọ̀ǹda rẹ o, wọ́n pa ọ́. Orí bàbá ẹ̀ pé púpọ̀. Bàbá ẹ̀ ní máa gùn, ẹ máa pẹ́. Ọlọ́run á sì fún yín ní ìlera pípé. Oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ níbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Pàápàá jùlọ àtúngbéǹde ọrọ̀ ajé fún àwọn iléeṣẹ́ tó ti dẹnu kọlẹ̀. Bàbá yan àwọn ìgbìmọ̀ tó lágbára láti ṣiṣẹ́ lé lórí. Ń tà ń retí lọ́yọ̀ọ́, tà ń retí nífẹ̀ẹ́, tà ń retí lọ́wọ̀, Èkìtì, Ìjẹ̀ṣà, Ìjẹ̀bú, Ẹ̀gbá àti gbogbo ilẹ̀ wa òní tá à ń retí l'Ògbómọ̀ṣọ́. Mo lọ Ògbómọ̀ṣọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. Ọmọ mi kan ló ń ṣe ìkẹ́kọ̀ọ́ gboyè. Ògbómọ̀ṣọ́ ti yàtọ̀. Bàbá, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ èrò ìbàrú ọmọ òjòlù jápẹ́ ará ìbàrú ọmọ òjòlù péré. Ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́. Mo wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi kan. Ó ní ẹni tó bá fẹ́ joyè ní Ògbómọ̀ṣọ́, mi ò mọ̀ bóyá bẹ́ẹ̀ lórí bóyá bẹ́ẹ̀ kọ́ o. Ó ní bàbá bí léèrè pé kí ló fẹ́ ṣe sílùú tó fi máa ṣe àpẹẹrẹ pò joyè. N tó yẹ kó máa ṣẹlẹ̀ ó nìyẹn. Kì í ṣe ká máa béèrè lọ́wọ́ àwọn tá a fẹ́ fi joyè ló lọ fẹ́ fún wa. Ká máa gba mílíọ̀nsì ká máa wóye tí ò sí níbẹ̀ káàkiri. Wọ́n fi oríṣiríṣi iṣẹ́ bíi mélòó kan wọ́n fi hàn mí. Lára ẹ̀ ní àwọn ilé ìtajà kan tí wọ́n kọ́ jọ. Mi ò mọ̀ pé bẹ́ẹ̀ lórí bí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ ẹ̀ kò lè purọ́. Bàbá Ṣọ̀ún, ẹ kú iṣẹ́, ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní o. Okun wà lára, ọpọlọ wà lórí. Ẹ ti ṣiṣẹ́ Olúwa ní kẹ́ ẹ sinmi. Ọlọ́run wa ni ó ti kù, iṣẹ́ Olúwa ti kù. Ṣẹ́yìn náà wá rí wípé ẹni tí ó ṣiṣẹ́ Olúwa kì í ṣe inú ṣọ́ọ̀ṣì nìkan ló máa dúró sí. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Àwọn ọba yòókù náà tá à ń gbìyànjú ní gbogbo ibi tá a wà. Ẹ jẹ́ á rántí wípé ìgbà òun ló ní ká gbà ń kà. Ẹ jẹ́ á lọ sínú ètò wa ti tòní ní tààràtààrà. Mo ti sọ fún wa bí wọ́n ṣe dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀ lọ́yọ̀ọ́. Ọ̀yọ́ nìkan kọ́ ni wọ́n ti dẹ́gbẹ́ òṣèlú sílẹ̀ o.
wọ́n ti dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti dá NPC sílẹ̀ ní Òkè Ọya, NCNC ní ilẹ̀ Ìgbò, Action Group ní ilẹ̀ Yorùbá. Ahmadu Bello ní í ṣe olórí wọn nílẹ̀ Òkè Ọya lọ́hùn. Nnamdi Azikiwe ó ní olórí wọn ní ti ilẹ̀ àwọn Ìgbò àti Ìkòbòkòbò. Wá bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀tọ̀ ní Ìgbò, ọ̀tọ̀ ní Ìkòbòkòbò. Nílẹ̀ ọ̀dọ̀ wa níbí, ẹgbẹ́ Action Group òun ni wọ́n dá sílẹ̀ tó sì rinlẹ̀ dáadáa. Ṣùgbọ́n mo tún sọ fún wa bí bàbá wa Kábíyèsí Adéran Adéyẹmí second Alówólódù bí ìyèrè láìlọ́wọ́ wọlá bàbá Gbádégẹṣin òyìnbó tí í ṣe sílẹ̀ bàbá Sànúsí, bí wọ́n ṣe ti gbilẹ̀ tí wọ́n sì làmìlaka, àti iye ìyàwó tí wọ́n ní 200 aya 200 wives ó ní bàbá ní. A sì ṣàlàyé pé gbogbo ilé ìdájọ́, kóòtù tìbílẹ̀, kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀, Àgbàlẹ̀, Afọnilápẹ àti gbogbo àwọn ẹjọ́ tí kìí ṣe ẹjọ́ ti ọ̀daràn, tí kìí ṣe ẹjọ́ tọ̀daràn tí wọ́n ń dá ní ààfin Aláàfin àti àwọn ọba àti àwọn olóyè àwọn Ìwàrẹ̀fà lọ́hùn, àwọn Ọ̀yọ́mèsì, gbogbo rẹ̀ ni wọ́n gbé kúrò. Wọ́n ti wá yan kánsílọ̀, wọ́n ti yan àwọn adarí ìlú bó ti yẹ kí wọ́n yàn. Bọ̀dé Thomas ti di alága fún ìjọba ìpínlẹ̀ àárín gbùngbùn Ọ̀yọ́ àti àwọn bíi àwọn ìlú tó súnmọ́ Ọ̀yọ́, mi làpáàrà ni, èmi ní Kòso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tá a sá lè pè ní ìlú, Bọ̀dé Thomas ló wà ńbẹ̀. Nígbà tí arákùnrin kan tá à ń pè ní Abíọ́dún Akérèlé tóun jẹ́ alága fún ti Ọ̀yọ́ North, eléyìí ni agbógbó ìlú tó yí Ọ̀yọ́ po. Mo ṣàlàyé fún wa bí wọ́n ti ṣe gbé ètò owó orí sísan kalẹ̀. Wọ́n ń san sílẹ̀ 10 gẹ́gẹ́ bí owó ìdàgbàsókè fún ìlú, wọ́n sì ń san sílẹ̀ 4 fún owó ẹ̀kọ́ ọ̀fẹ́ tíjọba yẹn ń ṣe nígbà náà. Àwọn èèyàn ò wá san owó sí àpò Aláàfin mọ́. Gbogbo ibi tí Aláàfin ti jẹ gàba tówó ti ń wọlé, owó ò wọlé mọ́. Wọ́n wá gbé Aláàfin náà lórí owó oṣù sálárì tí ò tó tó ń gbà tẹ́lẹ̀. Ẹ mọ́ sì gbàgbé bàbá ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó. Àwọn ìyàwó yìí náà ọmọ ìlú ni wọ́n, bí wọ́n tiẹ̀ sì sọ ọmọ ìlú nígbà tí wọ́n ti kó wá sí Ọ̀yọ́. Ṣé ẹ mọ̀ pé ẹrù ìlú ti di ẹrù ọba ti di ẹrù ìlú, Pọ́ọ̀lù ti dẹrù ìjọ náà ti dẹrù Pọ́ọ̀lù. Àwọn nǹkan wọ̀nyí ó ń mú kí àpò ìjọba kó fẹ́rẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí ni àwọn Bọ̀dé Thomas ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ̀. Yàtọ̀ sí eléyìí, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe oríṣiríṣi ìpàdé. Wọ́n lè pe àwọn ará ìlú sí àárín ọjà, wọ́n lè pè wọ́n sí gbọ̀ngàn ńlá l'Átìbà kí wọ́n bá wọn sọ̀rọ̀ láì fi tó Aláàfin létí, láì fi tó Àrẹ̀mọ létí. Tẹ́ ẹ̀ bá gbàgbé, Àrẹ̀mọ Tìámíyù Adébáyọ̀ Adéníran, ohun tá a mọ Ọ̀yọ́ mọ́ngbà náà ni pé ń tá lára ń ṣe kò tó tàrẹ̀mọ ẹ̀. Alára ní kí wọ́n máa fi gbàgùn ọ̀pẹ, Àrẹ̀mọ rẹ̀ ní kí wọ́n máa fi gbàgùn èéfín. Ayé alábákátá ni àwọn Àrẹ̀mọ máa ń jẹ. Ó tó àkókò kan lọ́yọ̀ọ́ tó jẹ́ pé tí Aláàfin bá ti papòdà, Àrẹ̀mọ náà gbọ́dọ̀ tẹ̀lé torí ayékáyé tí wọ́n ti jẹ tàbí tí wọ́n tún lè máa jẹ, tí wọ́n sì lè mú kí ìgbà mọ́ dẹ Aláàfin tó ń bọ̀ kó mọ́ dẹ lọ́rùn. Gbogbo nǹkan wọ̀nyí ló bẹ̀rẹ̀ sí dá gbogbo yẹ̀ lọ́ndà sílẹ̀. Ẹ má sì gbàgbé, bàbá Adéran ni bàbá ẹgbẹ́, bàbá ìsàlẹ̀ fún ẹgbẹ́ ọmọ Odùduwà tó jẹ́ pé ẹgbẹ́ yìí ló pa gbogbo ọmọ Òtù Ògire ló pa wọ́n pọ̀. Ó wá di wípé eku òkè bí eku mọ́ o, ẹyẹ òkè bí ẹyẹ mọ́ o, láàárín ìjọba Bọ̀dé Thomas, láàárín ìjọba Action Group, láàárín ìjọba Western Region, láàárín ìjọba
Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Aláàfin Adéran Adéyẹmí Alówólódù. Gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí yàtọ̀. Ó tún wá ní nǹkan kankan tó jẹ́ pé eléyìí kì í ṣe òṣèlú, ṣùgbọ́n kò sí bá a ti fẹ́ wọ́n lọ wọ́n bọ̀ tí ò ní fara pẹ́ òṣèlú. Kí ni nǹkan náà? Gbogbo wa la mọ̀ wípé àwọn ọba wa nílẹ̀ Òtù Òjíire, kẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí tó dé, ẹ̀sìn ìbílẹ̀ ni gbogbo wọn ń ṣe, àtàràlú àtọba àti ìjòyè ẹ̀sìn ìbílẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn mùsùlùmí dé, tí ẹ̀sìn kìrìsìtẹ́nì dé, àwọn ọba kan gba kìrìsìtẹ́nì, àwọn kan sì gba mùsùlùmí. Pé wọ́n gba mùsùlùmí tàbí wọ́n gba kìrìsìtẹ́nì kò sọ pé kí wọ́n má ṣe ẹ̀sìn ìbílẹ̀. Wọ́n ń ṣẹ̀sìn ìbílẹ̀ wọn bó ti yẹ kí wọ́n ṣe. Wọ́n ń rúbọ wọn, wọ́n ń ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ó ṣe, léyìí tí ò pa ayé lára. Gbogbo ibi tó bá jẹ́ pé wọ́n fẹ́ mú ìpalára tó pọ̀ jù wá, wọ́n á yẹra fún, bóyá bí tí wọ́n ti ń fi èèyàn rúbọ, wọ́n á wá nǹkan míì láti máa rúbọ. Ìyẹn tiẹ̀ ti di tó ti parẹ́ káwọn nígbà táwọn òyìnbó amúnisìn àwọn colonial master tí wọ́n dé, tá a lè pè lóyìnbó amúnisìn, nígbà tí wọ́n dé wọ́n ti fagilé gbogbo nǹkan yẹn. Bí ká máa yan òkú ọba ná, ká máa bẹ́rí ọba tàbí gbogbo nǹkan tí ò dábẹ́ wọ́n ti fagilé. Ṣùgbọ́n àwọn ọba wa wọ́n lè jẹ́ mùsùlùmí, wọ́n tún máa lọ ìdí òòṣà wọn. Tó bá tàkókò òòṣà, tó bá tàkókò láti ṣe ẹ̀sìn wọn, wọ́n á ṣe bó ti yẹ kí wọ́n ṣe, láì tiẹ̀ sì kọ ìlànà ẹ̀sìn mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì láì kọ sílẹ̀. Ṣùgbọ́n tí bàbá Adéran yàtọ̀. Bàbá lọ Mọ́kà, bàbá lọ Mẹ̀dínà. Nígbà tí bàbá dé, mo mọ̀ọ́mọ̀ dé fìlà tí mo dé yìí. Fìlà yìí kò bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn Aláàfin o, torí àwọn kan ń pe Aláàfin ní máa dé abetí ajá. Àwọn ọba nílẹ̀ Òtù Òjíire ti ń dé. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀, èmi lọ Ọlọ́bàtálá ni, ẹ bá kíyèsí àwọn Ọlọ́bàtálá, mo tiẹ̀ fẹ́ lé fáwọn òní fìlà méjì abetí ajá. Bẹ́ẹ̀ làwọn onífá, àwọn Ọlọ́runmìlà, àwọn náà máa dé. Ṣùgbọ́n nílẹ̀ Òtù Òjíire tá a bá sọ pé ẹ̀yà wo, ọba wo ló máa ń dé abetí ajá jù. Bàbá wa Adésọjí Adérẹ̀mí dé abetí ajá dáadáa o, máa wà láyé o. Nígbà tí wọ́n jẹ́ Ọọ̀ni kábíyèsí, wọ́n dé abetí ajá dáadáa. Ṣùgbọ́n abáwo ló ń dé jù, òun ni àwọn Aláàfin. Àwọn Aláàfin ni wọ́n máa ń sábà dé jù. Wàá rí ẹyin bàbá wa Abbas Alẹ́ṣinlọ́yẹ́ Olúbàdàn àgbà náà, àwọn náà ń dé abetí ajá o kábíyèsí. Bàbá Adéran wá dé